níṣe ni àwọn ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 èèyàn Peter Gregory Obi lórí ọ̀rọ̀ tí ó sọ àti bó ṣe ń padà kó ọ̀rọ̀ ẹ̀ jẹ tó sì jẹ́ pé níṣe ni àwọn alátìlẹyìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sí Peter Obi wípé irọ́ ni ló fi ń ṣe òṣèlú ẹ̀ àti pé gbogbo àwọn nǹkan tí ò sóòótọ́ nù ẹ̀ ìní bàbá náà ló máa ń sọ. Ǹjẹ́ ọ̀rọ̀ wo gan ni àwọn olólùfẹ́ Tinubu náà ń sọ̀rọ̀ sí Peter Obi sí? Kí ni nǹkan tó sì ṣẹlẹ̀ gan? Ó mà ní àtẹ̀jáde tí Peter Obi tó fi síta lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọjọ́ 29 oṣù kẹfà ọdún tá a wà yìí the 29th of June 2025 lórí àbẹ̀wò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ṣe sí orílẹ̀-èdè St. Lucia eléyìí gan ló sì jẹ́ kí Obi kó sọ̀rọ̀. Ẹ rántí wípé síwájú ọjọ́ náà ìyún ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọjọ́ 29 nínú oṣù kẹfà tó kọjá the 28th of June 2025 ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló gbéra kúrò lórílẹ̀-èdè yìí tó sì gba orílẹ̀-èdè St. Lucia lọ. Kódà síwájú kó tó rin ìrìn àjò náà ní iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ agbẹnusọ Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ti fa àtẹ̀jáde síta pé odidi ọjọ́ 8 péré ìyún ọ̀sẹ̀ kan ní Tinubu yóò lò lórílẹ̀-èdè St. Lucia láti jọ jíròrò lórí bí àjọṣepọ̀ gidi yóò ṣe wà láàrin orílẹ̀-èdè St. Lucia àti orílẹ̀-èdè wa ní Nàìjíríà. ṣá ọ̀rọ̀ yìí gan ní Peter Obi máa fi àtẹ̀jáde sí tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ lu Tinubu pé lásìkò tó orílẹ̀-èdè Nàìjíríà ń jóná tó ń gbóná janjan tí ìpànìyàn ń lọ ní ìpínlẹ̀ Benue, Plateau, Borno àti àwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ olùjẹ́ kàyéfì pé Tinubu ó ń gba orílẹ̀-èdè St. Lucia tí kò tó ìpínlẹ̀ Kwara tí ò tó ibẹ̀ ló ń gbà lọ. Bẹ́ẹ̀ ló jẹ́ kàyéfì pé pẹ̀lú bọ́n ṣe pààyàn ní Benue tó tí àgbàrá òjò tó tún ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Niger olùjẹ́ kàyéfì pé Tinubu ò lo ọjọ́ kan kó sùn bẹ̀ rí. Bẹ́ẹ̀ ló ní látìgbà tí Tinubu tún ṣe ìjọba látọdún 2 sẹ́yìn kò sùn ìpínlẹ̀ kankan rí ní Nàìjíríà ju ìpínlẹ̀ Èkó lọ ṣùgbọ́n tó ní ìpínlẹ̀ orílẹ̀-èdè St. Lucia tí ò tó ìpínlẹ̀ Kwara ni ló fẹ́ lọ sùn fòdìdí ọjọ́ 8. ṣá o nígbà tí ìwé ìròyìn Daily Trust tí wọ́n ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Obi ni wọ́n jẹ́ kó di mọ̀ pé irọ́ ló pa pé Tinubu ò sùn ìpínlẹ̀ kankan rí yàtọ̀ sí ìpínlẹ̀ Èkó. Wọ́n mú àṣírí àti ìwé ẹ̀rí jáde wípé Tinubu ti sin ìpínlẹ̀ Katsina láìpẹ́ yìí lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn tó ṣàbẹ̀wò síbẹ̀. Lẹ́yìn tí wọ́n tú àṣírí yìí ní Peter Obi máa lọ tún ọ̀rọ̀ kọ tó sì tún sọ̀rọ̀ sí Tinubu tó wá lọ kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ níbẹ̀ pẹ̀lú bóyá sọ pé yàtọ̀ sí ìpínlẹ̀ Katsina kò sí ìpínlẹ̀ tí Tinubu tún sùn yàtọ̀ sí ìpínlẹ̀ Èkó. Ọ̀rọ̀ yìí mà ní ó bí àwọn olólùfẹ́ Tinubu nù tó ń sọ̀rọ̀ sí Peter Obi wípé ó ní kátàkátà ni wọ́n ní dípò kó tọrọ àforíjì lórí àṣìṣe tó ṣe ipò ń parọ́ ni wọ́n lọ yín ó wá tó ń dọ́gbọ́n kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó tún parọ́ tí ò fẹ́ káwọn ọmọlẹ́yìn ẹ̀ mọ̀ pé àṣìṣe ló ṣe nípa bó ṣe kọ́kọ́ sọ pé Tinubu ò sùn ìpínlẹ̀ kankan rí ní Nàìjíríà yàtọ̀ sí ìpínlẹ̀ Èkó látìgbà tó ti di ààrẹ lọ́dún 2023.